promote ìwé yìí. Ó jẹ́ Lanet Press, ọ̀pọ̀lọpọ̀ òwò ní Lanet Press. Mo rò wípé ẹ mọ àwọn tó ń pè ní Lanet Press. Hallelujah. As your lordship places. Mo mọ̀ fẹ́ mọ àwọn tó máa ń sábà sọ bẹ́ẹ̀. Kí wọ́n tó wípé àwọn máa promote ìwé yìí, mo mọ̀ wípé wọ́n ti rí iṣẹ́ pàtàkì tó wà nínú ẹ̀. Mo sì ní ìgbàgbọ́ wípé ìkọ̀ọ̀kan nínú wa ò ní lọ sílé lọ́wọ́ òkú láì mú dání. Wọ́n tún wá kọ sẹ́yìn ìwé ìtẹ́ bá wò ó, wọ́n ní rírà tàbí múmú dání tàbí múmú lọ sílé kìí tí ì ṣiṣẹ́. Àfi tẹ́ bá kà á, Olúwa dá wa láre. The book you are here to launch today, title is The Secret of Power and Success in Celestial Church of Christ. As an author, as somebody who has taught the Word of God for so many years, I read that book thoroughly. I read it thoroughly. Torí pé mo fẹ́ fún àwọn ọmọ tó máa káwé ẹ̀, wọ́n tó fẹ́ fún àgọ́ àwọn tó jókòó sí ọ̀hún yẹn, mo máa fún wọn ní ìfọwọ́. Ìwà ṣe ọgbọ́n ọpọlọ bí kò ṣe ti Olúwa ni. I will try and follow the chief launcher behind by launching one book. You have to do some mathematics to get what I'm saying. I will launch one book at the rate of 10,000 naira. And I will buy 5 books for myself and my family, and 5 books for the church. Thank you very much. What I'm telling you now, it has started affecting me. So, eventually, I tried. Hallelujah. So then, my dinner was, how much did you buy? I have father. I say, need to be alone. God told me if I pray for him, angel will just appear to me. And when I pray for him, he said, don't talk anything to me. When he appears to me, I said, I think I will wake up tonight. So, whatever is in that food, it is the secret. But that is broken, you know that this is not. Lẹ́ni tó jẹ́ pé bó bá kọrin báyìí gbogbo ayé ń ṣe tán láti tẹ́tí sí ohun tó bá tún fẹ́ kọrin yóò kọrin fún yín gbogbo ohun tẹ́ ẹ bá sì gbọ́ nínú orin ẹ̀ ó ti di dandan kí àwọn ọ̀rọ̀ ìmọ̀ràn wà nínú ẹ̀ bàbá àrà ń bọ̀. To my mom in different countries, and a special friend, my good brother. Welcome, Baba. Oh,
polongo pé àwọn ẹlẹ́bọ̀ ọ̀dọ́ ti ká ọ̀nà àṣé wọn kì í ṣe ẹlẹ́bọ̀ wọn. Ṣé àwọn tá a ti pè ní ìdíje ti ń dọ́sí? Àṣé òkòrè tó dá ń bẹ nínú wọn. Mo gbé kò mú ẹyọ. Ọ̀pọ̀lọpọ̀ bá ṣòro láti ṣe ìṣẹ̀rẹ̀. Ọ̀nà rẹ̀ bí kan kò tó àwa. Ẹ wò ní bẹ̀rẹ̀ kò tún tí ọ̀pọ̀ síbù. Bàbá tó rí ibi ìwòlẹ̀ ẹ̀fọ́. Wọ́n ní bẹ́ẹ̀ Yorùbá ní mọ̀ tó tó kò lè kọ̀wé. Ṣé ẹ mọ̀ kọ́ pọ́sibù tẹ̀lẹ̀? Torí wọn fi ní pẹ̀lẹ́ tó sẹni tí yóò jẹ́ kan bí kan. A mú wọn jáde láti inú ìyọ̀pẹ́ ni. Ó dẹ̀ ń lọ lọ́kọ̀ wa ládé. Mo gbẹ́rù òde. Ohun tó tó kì í kọ́. Bó o bá wá lọ pẹ̀lẹ́, bó o bá ṣe pẹ̀lẹ́, tí wọ́n bá fẹ́ fi dúdú kú ẹ lójú. Ojúmọ́ tẹlifóònù nọ́mbà lẹ́kẹ̀ Adébáyọ̀ kèrèpé pé wọ́n rí ka nínú ìwé ohun tí wọ́n ṣe ń bí. Ó tẹ̀lé pé àwọn bàbá ní Kétu www.tẹ̀lẹ́dá.com. Gbogbo tó bá wà ń tó bá ń wà lójú ọgbọ́dọ̀ pè lọ́wọ́ àwọn bàbá. Torí kò sáwọ́ ọmọ bá tó mọ́lẹ̀ níbi kan. Àbùṣekùṣe òní ìdíkẹ́ ẹ̀ máa wá lára. Aláàjì ẹkùn náwó ẹkùn náírà. Ọlọ́run kan ní gbogbo wa ń sìn. Ìgbàgbọ́ ká máa múra lẹ̀ ìwórè ọ̀run torí gbogbo wa la ó di gbogbo tá a gbélé ayé ṣe màgòmágó òfin lọ́lẹ̀ ilé gbòmàrin gbogbo wa la máa lọ́jọ́ bí a bá ń jòyè bí a bá ń jà tó wù. Bàbá bí a bá ń fi ṣe ewúrẹ́ kíkà o. Ká má gbàgbé pé àsìkò òǹkà jẹ́ láyé o. Kò sẹ́ni tí ò ní wú. Ìgbà àsìkò lẹ́nìkan wọ́n. Ọlọ́run bá sọ pé lónìí kò sí òǹkà nìkan lè ṣe sí. Àṣẹ̀ṣẹ̀ lè láti lọ sí ikú kì í gbọ́. Èmi ni ẹ fi mọ́ bì tábìlì tó bá ti jókòó ní gbọ́. Èrè kí ni fẹ́ nìyàn? Kára Amẹ́ríkà kájẹ̀ gbádùn. Ó dáa.
jáde yìí ká gbogbo àgbáyé ó dáa. èrè kí ni dáná tó tẹ̀lé lọ fún ayé yìí tó máa rí rẹ̀ nù. àbíbí la tún wá bá a bá jẹ gbogbo adùn ayé tán. ṣé ká wá sọ ọ̀tọ̀ Ẹlẹ́dùmarè lómi mo ní lélẹ̀ ayé máa yá lébé kẹ́mi tó jẹ bọ̀bọ̀ náà láyé kó má rò ó jẹjẹ ló bá dọ̀rùn kó máa tọrọ omi ọwọ́ kan. ẹ̀jẹ̀ á máa múra lẹ̀ bí ẹni pé ọ̀la ni. mo ti fi mọ́ra sílẹ̀ fún ọmọ torí lẹ́jẹ̀ tirẹ̀ nìkan yìí tí ayé gbé. èmi yóò jẹ tirẹ̀ èmi yóò ṣe tirẹ̀ èmi ti múra tán mo ti fi mọ́ra sílẹ̀ fún ọmọ èmi lè jẹ tirẹ̀ nìkan. Tóní ló fi ṣe olúwa àtẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn alátìlẹyìn wa gbogbo. Ẹ̀rù ti ń bà mí wípé àkáǹtì wo la máa tọ́ sí. Torí iṣẹ́ ìyẹn wọnú owó gan o. Àwọn Ẹlẹ́dùmarè ló yẹ ká dé ká. Ẹ̀jẹ̀ àtẹ̀ṣe Ọlọ́run lárugẹ. Torí àmà àtìgbà tó máa dé. Kò sẹ́ni tó máa fún yẹn lè rìn bàbá ló máa ṣe. Mo sọ yìí náà mo fẹ́ máa rìn lẹ́nu o. Gbogbo nínú mo kí ẹkú ìdìbò ẹkú ìnáwó wa. Ọba tí kò fún mi bí ọ̀rọ̀ ara òjò wá kò fún gbogbo wa. Mo ti ti mọ́ bọ́ra sílẹ̀ fún wọn lò ó. Èmi lè jẹ́ tirẹ̀ nìkan o. Ayé mi, èmi yóò jẹ tirẹ̀, èmi yóò ṣe tirẹ̀, èmi ti múra tán, mo ti fi mọ́ra sílẹ̀ fún ọlọ́wọ́, kémi lè jẹ tirẹ̀ nìkan, àfi kí n kọ́ òwe. Lọ́lá Ẹlẹ́dùmarè a máa jó oníṣẹ́.
ayọ̀ ènìyàn fi dúpẹ́ nínú ọjọ́ ayọ̀ mi. Ọpẹ́ mi ìwọ ìwọ o. Kí ni ìwé mi ènìyàn mi? Ọlọ́run mi ènìyàn fi dúpẹ́ nínú ọjọ́ ayọ̀ mi. Ọpẹ́ mi ìwọ ìwọ o.
Ọkọ̀ mo súnmọ́ lánàá.
Gbogbo yín máa fi ẹkú wò. Yes. Ẹni tí ò bá fi mú ti ẹ̀mí kó tètè lọ mú ti ẹ̀mí. Títí kọ̀ọ̀sán tẹ́lọ̀ fẹ́rẹ́fíà. Òun làbí aráyé. Àṣírí tó bẹ nínú àṣeyọrí. Adébáyọ̀ ló sọ bẹ́ẹ̀. Àṣírí kan bẹ nínú àṣeyọrí. Ìbẹ̀rẹ̀ ní àwọn òbí gbé ẹlẹ́ òṣèlú. Yeah.
kàkà kí n léwu. Wọ́n ṣe bí kò bàjẹ́ kò bàjẹ́ kí lọ́dọ́dọ́. Wọ́n máa ń lọ bẹ́ẹ̀ wá àwọn ọmọ ìṣẹ̀kọ́.
In